ọmọ Yorùbá, òwe Yorùbá kan ló pé bílù ọ̀bá tòrò bí ìgbẹ́ nílùú rí. Bẹ́ẹ̀ kẹ̀ kò sọ́mọ tálákà kan tó jẹ́ bá wọn ròdì ẹmu. Ìlú ò tòrò, ọmọ tálákà wo wá ní ọ̀wà láǹfààní àti sọ pé òun fẹ́ ròdì ẹmu. Yorùbá ọkàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n, rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí wọn ló tó àpérò gbogbo ọmọ eriwo. Yorùbá ronú o, àmọ́ tí mo mọ̀ tó dé mi lójú ni pé gẹ́gẹ́ bí òwe àwọn bàbá wa kan tó ní kòkòrò tí ń jẹ̀fọ́, ara ẹ̀fọ́ náà ló wà. Ẹgbọ́n ta la rí bá wí. Ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ èmi yín ni. Ní tí kàn wá ń dùn mí ni pé àṣìṣe kan táwọn olórí wa ti ṣe, pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn ọba aládé wa nílẹ̀ Yorùbá. Ẹnu mi ò gbà, ṣùgbọ́n ẹ ṣàforíjì fún mi. Torí pé púpọ̀ nínú wọn ní wọ́n ti ṣe kí ni? Wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo mọ́. Ìbá ṣe pé báwọn baba ńlá wa ṣe ń tukọ̀ rẹ̀ lélẹ́yìí ni, ó ṣeé ṣe kó má rí báyìí. Ẹ gbọ́ ná, nǹkan kan máa ń kọ mí lóminú tó sì jẹ́ bí ìbéèrè tí ò gbàbí kankan yé mi. Kí ló dé táwọn ọba aládé ilẹ̀ Yorùbá tí wọ́n lọ sásábẹ́ àwọn olóṣèlú? Ebi láyé àtijọ́, ebi fani máa ń yan ọmọ oyè tí máa ń yan ọba aládé fún wa. Èyí tí wá jẹ́ pé ní ìsìn tó jẹ́ pé àwọn olóṣèlú ní yan àwọn ọba aládé wa. Yorùbá ẹ jẹ́ ronú. Iná ló fi dàbí ẹni pé láyé òde òní nílẹ̀ tòní tọ́mọ́, ọba kankan nílẹ̀ Yorùbá ò lágbára tó bó ti yẹ wọ́n lágbára nígbà náà lọ́hùn. Àlàálí kù, ọ̀pọ̀lọpọ̀ ọba míì, baálẹ̀ míì, iní ń lọ rèé fi ẹ̀yà míì tí fi ń joyè nílùú rẹ̀. Ṣé nítorí owó iná ẹ ti jẹ́ dòdò, ẹ lè sòdodo mọ́? Ogun wa dé nìsín ń kó wa ń papá mọ́ra, kò la fẹ́ sáwọ̀ nígbà tó jẹ́ pé a ti fààyè lẹ̀ fáwọn aláǹgbá, wọn ti ráyè wọlé sáàrin wa. Ẹni tẹ́ ti fi joyè nínú ìlú yín, bó lẹ́sẹ̀ ṣẹ́ lọ rèé gboyè kúrò lọ́wọ́ rẹ̀ ni. Àwọn tí èsè Yorùbá tẹ́ lọ rèé fi joyè nínú ìlú yín, gbogbo ẹ̀yin baálẹ̀ tẹ́ ti torí owó tẹ́ ń lọ fọmọ Ìgbò àbọ̀mọ Haúsá tẹ́ ń lọ fi joyè ńlẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ ìkàn wá gbọ̀ngbọ̀ngbọ̀n ó sì ń ṣẹ́wó máa la. Ṣẹ́ lọ rèé gbà padà ni. Ẹ jẹ́ ń bi yín béèrè kan náà. Bẹ́ẹ̀ bá délẹ̀ Ìgbò, ọmọ Yorùbá tó wà nílẹ̀ Ìgbò àbí tó wà nílẹ̀ Haúsá tó lè sọ pé òun rílẹ̀ rà, òun sì kọ́lé bẹ̀ bí ìtọ̀dọ̀ wa báyìí. Ẹ dákun, mo fẹ́ rí yín lábẹ́ fọ́nrán yìí. Ààyè táwa Yorùbá tá a fi gba àwọn ẹ̀yà tó kù, ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe fààyè náà gbà yín náà níbi tẹ́ ẹ wà ń bẹ̀ o? Ẹjọ́ máa rókì lọ́kàn gbogbo wa o. Àmọ́ bí ṣe ń dùn èmi Káyọ̀dé ọmọ Àjàó, Yorùbá ni mí, Yorùbá sì níran mi pẹ̀lú. Orí ni mo fi rìn délẹ̀, kì í ṣẹ̀ṣẹ̀. Èmi ò ní fọwọ́ òsì júwe ilé bàbá tí wọ́n ti gbé bí n lọ́mọ. Ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété ni mí, àyàkókò nàkí ajímọ̀tá bàlógun. Wọn ò yọ ẹnìkan kan lẹ̀ o. Gbogbo ọba aládé nílẹ̀ Yorùbá àtẹ̀yìn ìjòyè pátápátá, ìyẹn baálẹ̀. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé yìí lẹ kó wa sí yọ́yọ́ yìí o? Ẹ gbọ́ náà, ebi iṣẹ́ jagunjagun ìníran Yorùbá, a sì ná àwọn nǹkan àmúṣagbára àbílẹ̀ wa. Níbo la da gbogbo wọn sí? Tá a bá tiẹ̀ ní gbogbo ìran Yorùbá, gbogbo àwọn ọba aládé ìran Yorùbá wọ́n ti wà lábẹ́ àwọn olóṣèlú. Sáà ní tá a lè máa fi dáàbò bora wa ni. Ẹ̀yin olórí, ọ̀rọ̀ yìí náà kàn wá o. Ẹ̀yin tẹ́ ń ṣe ìṣàkóso ìjọba orílẹ̀-èdè Nàìjíríà.
kí ni wọ́n sọ nípa tèmi àti yín bẹ́ẹ̀ bá lọ tán. Àwọn tó ṣe lánàá ayé sì ń jẹ̀ràn wọn, wọ́n sì ń sọ ohun tí wọ́n ṣe. Èyí tó ṣe dáadáa wọ́n ń sọ dáadáa nípa rẹ̀, èyí tó sì ṣe ìdàkejì náà wọ́n ń sọ ìdàkejì tó náà ṣe nípa rẹ̀. Bẹ́ẹ̀ bá ṣe dáadáa ara àwọn ọmọ yín ní ó kẹsàn-án rẹ̀, bẹ́ẹ̀ sì ṣe ìdàkejì náà ara àwọn ọmọ yín ní ó kẹsàn-án rẹ̀. Àwọn ètò lọ lánàá àwọn ọmọ wọn ti ń kẹsàn-án rẹ̀ báyìí, ẹ̀ tí ẹ lè gbókọ ọmọ mi kan nínú ìlú mọ́. Èyí tó sì ṣe dáadáa ayé ń fọn rere ó kọ ọmọ rẹ̀. Èmi ní sí wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ ni ò bó bá kọ wájú sí yín kẹta, bó bá kọ̀ yín sí ọkẹ́ bá lọ́fà, bó bá kọ̀ yín nìkan kẹ́ ẹ tẹ́wọ́ ara yín pa. Èmi ti yín tòótọ́ Káyọ̀dé ni mí, ọmọ bíbí inú Àjàó àròyé ọba, ọmọ ayé mi ọ̀dà àwa ìṣẹ́pẹ̀ ìrànwọ́ Ògbómọ̀ṣọ́ ajílété ni àyàkókò nìkí ajímọ̀tábà lóhùn. Ẹ fòye gbé kẹ́ ẹ fòye digest ẹ̀. Ire o.